mo kí yín o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Ìkànnì Jugba Master Channel náà ni ẹ ti ń gbọ́ wa o. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí ìkànnì wa. Ẹ ní dáràn, ọ̀ràn ò ní dá yín, ẹ ní rìnjó ebi ń pọ̀nà. Ṣeun Agboola lórúkọ mi. Nǹkan kan mọ̀ ní mo mọ̀ tó ń gbé wá. Ṣé kò yẹ ká sì wá tí ì mọ àwọn nǹkan kan tí ó jẹ́ ẹ̀tọ́ tí a lè tẹnubọ̀ àbí èyí tá a lè ganu sí ni? Ọ̀rọ̀ ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Yàyà Gàmbàrí ó mọ̀ ló lọ gẹnu sí ọ̀rọ̀ oyè Ìbàdàn nípa ọ̀rọ̀ Olúbàdàn jíjẹ, oyè Olúbàdàn jíjẹ. Ìlú Ìbàdàn, ìlú ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun, ọmọ ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi rò wípé ó yẹ kó mọ̀ wípé bí òun bá ti ń ṣe tóun ń ṣe, àwọn nǹkan kan wà tí ò yẹ kó mọ̀ ganu sí tó jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tàbí ìṣẹ̀dálẹ̀ ìlú. Ìtí mò ń rò ni pé ọmọkùnrin yìí ìgbà tó fi máa jáde, torí pé ojú tèmi fi wò ó fẹ́ yàtọ̀ o. Lóòótọ́ tí ọtí bá nínú ẹni ló máa ń pani mọ́. Ó lè ti máa rò ó ti pẹ́ pé bó wà ni wọ́n ṣe ń joyè ìlú Ìbàdàn yìí, ṣùgbọ́n wá jáde, ó láyà ó jáde. Nígbà tó jáde ló ní èmi ò fọwọ́ sí bí ẹ ṣe ń fi àgbàlagbà joyè ìlú Ìbàdàn yìí o. Ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde ẹ sọ̀rọ̀, ẹ dákun. Níbo ni ọmọ yìí wà? Èmi yìí fẹ́ràn kí wọ́n fèpè ran ọmọdé lọ́wọ́ tàbí kí wọ́n ṣépè fàgbàlagbà pàápàá. Ṣùgbọ́n síbẹ̀ akàn yìí máa sọ fún ni wípé níbo ló wà tàbí àwọn baba ńlá bàbá rẹ̀ wà nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ oyè Olúbàdàn ní jíjẹ. Bọ́mọdé ọ̀bá bàtàn yóò bá àrọ́bá, àrọ́bá ń bá bàtàn. Ọmọdé tí ọ̀bá sì béèrè ìtàn kò ní í mọ̀. Kọ́mọdé tó yọnu sí ọ̀rọ̀ ìlú tàbí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀, olùbéèrè kì í ṣìnà, ó yẹ kó béèrè ni. Ṣé ní ọ̀gbẹ́ni Yàyà Gàmbàrí yẹ kó mọ̀ wípé Ìbàdàn ó yàtọ̀ sí àwọn ìlú yòókù nínú oyè ọba jíjẹ. Ìbàdàn ló sì ní àlàáfíà jù tó bá di ọ̀rọ̀ oyè ọba ní jíjẹ. Ó yẹ kó kọ́kọ́ mọ eléyìí. Kì í ṣe pé kéèyàn kan wá kó bọ́ sórí ẹ̀rọ agbágbé kó fẹ́ máa dá wàhálà álẹ̀ láàrin àwọn ìlú kan. Ẹ dákun, ta ló fi ṣẹ́rán ọ̀gbẹ́ni ọmọdé yìí Yàyà Gàmbàrí yìí? Tàbí ká sọ pé òun gangan fúnra rẹ̀ ni ò mọ nǹkan tó ń ṣe. Kó má jẹ́ pé lásìkò tó ń sọ̀rọ̀ yìí ara bí ti fi nǹkan símú, ó ti wọ̀ nínú agbárí lọ, tàbó ti jẹ nǹkan tí ò yẹ kó jẹ tí ò bá lẹ́jẹ̀ mu ni. Torí pé tó bá jẹ́ ẹni tí ó mẹ̀tọ́ yóò mọ̀ wípé ọ̀rọ̀kọ̀rọ̀ ló ń gbé jáde. Kì bá sì rọra ta àgbo rẹ̀ jẹ́jẹ́ o, torí pé a gbọ́ pé àgbo ló ń tà lórí ẹ̀rọ ayélujára táwọn tó ń gbowó lọ wọ́n sì ń fẹjọ́ ẹ̀sùn wípé oníjìbìtì ni. Wọ́n ní oníjìbìtì ni. Alàgbà ọ̀gbẹ́ni Yàyà Gàmbàrí, ọjọ́ orí kọ́ ni mọ́ jẹ́ kéèyàn ọgbọ́n o. Kì í ṣọgbọ́n orí ló ń jẹ́ kéèyàn onílàákàyè. Ìbàdàn ò ṣe é ta sí bó ṣe ń ta sí Ìbàdàn yẹn. Ibi tó ti wá lọ bù yẹn ó bù kàn jẹ́ ni. Ó ṣe máa wá jọ́rọ̀ oyè Olúbàdàn ló ń sọ pé wọ́n ò fọwọ́ sí. Ọ̀pá mi lẹ́rìn mo rẹ́rìn èbó. Ta ló ní kó fọwọ́ sí ìṣe ìjọba tàbí ìjẹ ọba Olúbàdàn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé? Tá mọ̀kòlò rẹ lọ́yọ̀ọ́, ta ni wọ́ tó wá ń polongo ogun fáwọn ọ̀dọ́ wa? Ṣòro pé àwọn ọ̀dọ́ Ìbàdàn dàbí àwọn ọ̀dọ́ ìlú ibòmíì ni. Wọ́n yìí kàn jà láì nídìí, wọ́n yìí jà láì nítumọ̀. Ọ̀dà kí ló ní kí wọ́n jáde kan sọ̀rọ̀ lé lórí? Kán sọ pé àwọn baba ńlá baba wọn ò mọ̀ ṣe kọ́hún, àbí kán sọ wípé àwọn bàbá wọn gọ̀ bíi tọ̀dọ̀ tiyín tí wọ́n mọ̀ ń lanu gbàgà tó mọ̀ ń lanu bú. Àwọn baba ńlá baba tí wọ́n máa ń sọ̀rọ̀ sí anyhow. Ọmọ Ìbàdàn ọ̀gọ̀ débẹ̀, wọ́n pọ́n àṣàlé. O ò lè rọ́dọ̀ kan tí ó jáde pé dandan ni kán mú ètò ìlànà ìṣèjọba Olúbàdàn kán yẹ̀ kúrò bó ṣe wà torí ló lálàáfíà jù láyé.
tó o bá ti ń tanu sí àwọn ibìkan tí ò yẹ kó o tanu sí, tó o mọ àgbékalẹ̀ ọ̀rọ̀. Torí pé ìtẹ̀mí ń wò ni pé o fẹ́ advice ni. Bó o bá sì fẹ́ advice, ọ̀nà tó yẹ kó o gba advice kọ́ yìí, o bá kọ́kọ́ béèrè ọ̀nà ni kó o tó tọ́. Imagine gbọ́ orúkọ ẹ̀, ò ń yọ sínú sọ́rọ̀ Ìbàdàn, Yàyà Gàmbàrí. Ṣé o tún fẹ́ máa fọwọ́ lálẹ̀ àbí ìṣe yín sì wà nínú ẹ̀jẹ̀ tiẹ̀ náà ni tẹ́ ẹ máa lọ fọwọ́ lálẹ̀ nílùú onílùú? Àwọn baba ńlá baba wa náà ni ẹ ti fún wèrè lọ́tí mu tí wọ́n jẹ́ kó máa bugi jẹ́ o. Bí bẹ́ẹ̀ kọ́ ni irú rẹ̀ ọmọ sọ̀rọ̀ pé kọ́dọ̀ jáde, ìwọ ò faramọ́, tó ń kí ni ọ́? Ìwọ ni ẹ fi ń gbowó ń báǹkì ni? Ìwọ ni gómìnà ni? Fọ́tò ẹ ló ń lo fọ́tò olùgbàlà ni? Ó jẹ́ máa ronú kó o tó bọ́ta kó o tó sọ̀rọ̀. Mo sì tún sọ lẹ́ẹ̀kan sí àwọn bàbá wa, kì í ṣe nílẹ̀ Ìbàdàn nìkan, nílẹ̀ Yorùbá ni wọ́n fún wèrè lọ́tí mu o tí ẹjọ́ máa bugi jẹ́ o. Ṣòro pé èèyàn kan wà tó lè wá sọ wípé ìṣe ti àtijọ́ yẹn wọ́n fẹ́ yí padà ni? Kò sí. Torí ló má láàfíà wájú nílẹ̀ Yorùbá. Ṣé èèwọ̀ ni? Sígbò lẹni tó dàgbà ò ní kú. Ṣé wọ́n ló ń pín kú ni? O ò ronú débi pé igi gbígbẹ igi tútù á máa wó tí gbígbẹ ó sì dúró sínú oko. Kí ló dé tó ronú bó ṣe ronú báyìí? Irú ìrònú wo leléyìí, Yàyà Gàmbàrí? Ó yẹ kó o súnmọ́ àwọn àgbà tàbí kó o súnmọ́ àwọn ọmọ Yorùbá kó o kọ́ nípa ìṣe wọn ni. Eléyìí ti wà tipẹ́tipẹ́, ó ti wà látijọ́, bẹ́ẹ̀ ni ó sì máa wà lọ. Ó ò mọ bí tí wọ́n ti ń tò ó bọ̀ ni. Àtẹ̀yìn ni. Bọ́ọ̀ bá di baálé ò lè di mọ́gàjì débi pé ó di ẹ̀kẹrin. Ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ bọ̀ látilẹ̀ ló wá ní káwọn àwọn ọ̀dọ́ máa wá jọba. Ṣé ọ̀dọ́ nírú ìmọ̀ àti ẹ̀kọ́ tí wọ́n kọ́ tí wọ́n fi ń tòlú tìlú Ìbàdàn fi ń tòrò ni? Àwọn ọ̀dọ́ tí wọ́n ń sọ pé kán máa mú jọba ò fọwọ́ sí kán máa farúgbó jọba mọ́. Ìlú táwọn ọ̀dọ́ yẹn ti jẹ oyè ńláńlá, tẹ́ ti jẹ ọba ńláńlá, ìlú wo ni ò mọ sí wàhálà? Àwọn ọ̀dọ́ wo nínú àwọn ọba àsìn ló mọ gbọ́ oríṣiríṣi nípa wọn tí wọ́n ń fà wọ́n já lẹ́ẹ̀mẹ́wàá? Èyí tí ò talẹ̀ onílẹ̀ yọ gbàyàwó oníyàwó, èyí tí ò gbàyàwó oníyàwó yọ oríṣiríṣi mọ́jà fẹ́nu àbùkù bá àwọn ọba wa mọ́ kọ́lọ́n kó fáwọn náà ṣe. Àwọn ní ẹ̀ fààyè gbogbo eléyìí lẹ̀. Ọ̀dọ́ ń fa wàhálà lórí oyè, ọ̀dọ́ ló ń gbọ́rọ̀ ẹ̀sìn ló ń gbé lórí. Mélòó nú àwọn bàbá ẹ̀ bí ẹ̀ tiẹ̀ ní ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ, mélòó ni ẹ sọ pé tìṣẹ̀ṣe báwo? Ẹ tún ń bá kan bọ̀, Gàmbàrí, ẹ tún ń bá kan bọ̀. Ẹ fẹ́ wọ̀lú Ìbàdàn wá láti bí oyè jíjẹ oyè Olúbàdàn. Kò sẹ́ni tí ò ní kú. Bọ́dọ̀ bá jọba, básìkò ẹ̀ bá tó yọ lọ náà ni. Fi wálẹ̀ bá ṣe ń joyè Ìbàdàn kò kàn ọ́. Ṣáwọn ẹbí ẹ ló rán ẹ? Àwọn Gàmbàrí ẹgbẹ́ ẹ ni wọ́n ní kó wọlé sínú Ìbàdàn kó tún wá sọ régbèrègbè. Ọlọ́run gbọ́ bọ́ọ̀ bá rẹ̀ ni sọ fún ọ. Náà dandan ló ń sọ jáde lẹ́nu. Tó o bá ti gorí afẹ́fẹ́, máa polówó àgbo ẹ̀ kó o sì máa lọ jókòó. Máa lọ jókòó. Àsìkò rẹ̀ tó yẹ káwọn ọmọ Ìbàdàn mọ̀ dákẹ́. Kán tètè mọ̀ pé wọ́n rán ọ ni. Èyí tó wá sọ jáde yìí ó fi ọ́ hàn bíi ọmọ tó jẹ́ pé àwọn tó bí wọn ò kọ́ dáadáa. Ṣé nǹkan tó yẹ kó ọmọ kékeré ara ẹ̀ kó máa sọ ni? Ó ti fi hàn irú ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀, ẹ̀jẹ̀ jàgídíjàgan tí ń bẹ lára àrán yín náà ní ń bẹ lára ẹ̀. Kí ló kàn ọ́ nípa ilẹ̀ Yorùbá gan ká tó sọ pé ọ̀rọ̀ ìlú Ìbàdàn? Kí ló kàn ẹ́? Wọ́n mọ iye ọba aládé nílùú Ìbàdàn àti nílẹ̀ Yorùbá. Kí ló mọ̀ ń pa adé? Tó bá tọ́ sí ọ̀dọ́, wọ́n ó gbé fọ́dọ̀. Tọ́dọ̀ bá tò ó látẹ̀yìn tó sì jẹ́ ọ̀dọ́ títí tó fi kàn, wọ́n ó gbé fún un. Kí wá ń tiẹ̀? Wọn ò ní kẹ́ ẹ mọ̀ ṣe tiyín o. Ẹ ṣe tiyín, ẹ fi Yorùbá lẹ̀ jẹ́ kó ṣe tiwọn. Àwọn ò ní kí Gàmbàrí ọmọ sun rárá kọ́mọ̀ ti kì í ran wa ni o. Sun rárá rẹ̀ níbi tó ti ń sun. Mọ́ kì í dé Ìbàdàn, mọ́ fi kì Ìbàdàn rárá. Mọ́ ṣe bí ẹni tó nílò ìwòsàn.
torí béèyàn ò bá nílò ìwòsàn kò ní dé lẹ́vù tó dé yẹn, kò ní yọjú síbi tí ò kàn. má fi lọ̀ mí ń dá sí lọ̀rọ̀ tó gbé wá yìí, abojúgun lẹ́gbẹ̀ẹ́ etí ni. kí ló dé níbi tí ò ti síjà tí ò ti sí wàhálà ọdẹ fẹ́ fọgbọ́n ọgbọ́n nípa ọ̀rọ̀ ẹnu ẹ ti àwọn ọ̀dọ́ láti dá wàhálà alẹ̀. àwọn ọ̀dọ́ Ìbàdàn gbọ́n. Yàyà Gàmbàrí lòun ò fọwọ́ sí. ta ló pè ọ́? ta ló ránṣẹ́ sí ẹ? dákun gbé gbogbo ẹnu ẹ sọ̀hún o, má dá sí tí ọ̀kan. ta ló béèrè owó rẹ lọ́wọ́ lórí ìwé ìjọba ìlú Ìbàdàn tàbí nílẹ̀ Yorùbá? ibo ló rò pé ó wà? ọjẹ́ mọ́ lọ́ọ́ máa forí gba ìpè, mọ́ forí gba ìpè. àsìkò rẹ gbogbo ẹ̀yin ọ̀dọ́ Ìbàdàn, ẹ tètè ẹ má wo Yàyà Gàmbàrí ìran o, ẹ má jẹ́ ó padà wọlé sí yín lára o. mo tiẹ̀ jẹ́rìí ọmọ Ìbàdàn wèrè tí wọn ò fọ̀rọ̀ sí lẹ́nu, èyí tó sọ yìí igi oyin ló rù. ọmọ pọ́pọ̀lọpọ̀ ló ń sọ pé àfi bí ìgbà téèyàn lọ forí gbèpè. ṣé fámìlì yín lọ fẹ́ kó wá jẹ Olúbàdàn ni àbí ta ni? torí kò yé mi, èrò ọkàn tó fi gbérú ọ̀rọ̀ yìí jáde kò yé mi. lọ ṣọ́ ara rẹ o Yàyà Gàmbàrí, lọ ṣọ́ ara rẹ o Yàyà Gàmbàrí alágbo, lọ ṣọ́ ara rẹ o. sọmọ Ìbàdàn ló wá complain fún ọ ni àbí wọ́n ló kàn jó? sọmọ Ìbàdàn ló wá complain fún ọ ni àbí wọ́n ló rò ó? má rorú ẹ̀ mọ́ o, má ro irú ẹ̀ mọ́ o. Ìbàdàn kì í ṣẹ́rù Gàmbàrí, wọn ò sì tẹnu rẹ̀ bọ̀rọ̀ lọ mọ̀ wọn ara ẹ̀ o. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ń lé jàre. ọ̀rọ̀ ọmọkùnrin Yàyà Gàmbàrí ló fẹ́ gba bòmíì yọ. irú wọn ò ṣe máa fún láyé o. tẹ́ ẹ bá ti rírú àwọn ọmọ ìran báyìí ẹ mọ̀jà máa wẹ́